ẹ̀yin tí ìkànnì Obaztv ẹ ṣe gbogbo ìgbà tẹ̀ ń dúró tì wá tẹ̀ ń bá wo gbogbo àwọn fọ́nrán tá à ń fi sápá abẹ́yẹn tẹ̀ ń bá wa láìkì tẹ̀ ń bá wa comment ẹ ṣe gidi gan. ẹ̀yin tó dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ rèé ẹ má gbàgbé láti bá wa subscribe ìyẹn sí apá abẹ́yẹn ẹ bá wa subscribe kẹ̀dẹ̀ bá wa like ẹ ṣe gidi gan àmọ́ lóore. ìkànnì Obaztv rèé ẹ má gbàgbé láti bá wa subscribe tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé ẹ bá dẹ̀ jẹ́ olólùfẹ́ wa tẹ́tí wa pẹ̀lú wa ti pẹ́ ẹ bá wa comment ẹ bá wa like ẹ ṣe gan.